tí wọ́n bá sọ pé ta ló ba ayé mi jẹ́ ìyá mi ni o tán bá ní ta ló sọ mí di dóńfùrọ̀ ìyá mi ni o tán bá ní ta ni ò yẹ kí n gbádùn ìbálòpọ̀ ojú ara ojú òbò pé ìbálòpọ̀ fùrọ̀ ni kí n máa gbádùn ìyá mi ni o ẹ wá máa bi mí léèrè pé bóò ní ìyá mi ṣe wá ṣe mí bẹ́ẹ̀ abiyamọ ni ìyá mi o abiyamọ mọ́ ni ìyá mi débi wípé níbi òfin tó tó mi fẹ́ kó yọmọ burúkú mi fẹ́ kó kúrò ọkọ tó bá fẹ́ kó bá ẹ ńlé mi fẹ́ kó ṣe kíní kan níyà òun ṣe sọ̀hún dolórí burúkú o. ẹ jẹ́ káwọn abiyamọ wá fẹ́ léyìí kọ́gbọ́n I don't want you to turn to bad leaf òun gangan nísìnyí gangan wá ní báàdì leaf ò sí ní orúkọ ọ̀hún mọ́ o. ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀ntàn reality show Olúwaṣeun ọmọ Àkànjí aya Ìdòwú ní olóòtú ètò yín ẹ wá nǹkan fìdílé ẹ káàdì máa fi tí gbéyàwó rẹ̀ tó pọ̀rọ̀ báyìí lọ́mọ ilé tí máa ń jẹ ẹ wò ó arábìnrin kan ló sọ̀rọ̀ yìí fún mi wọ́n ní kí n bá wọn sọ fáwọn abiyamọ ìwà níjó ogun jù ọyọ kan náà ni ó jẹ́ orí YouTube lẹ́sìn ti wò ó parí Ògbẹ̀nùtàn TV ibẹ̀ lẹ́ẹ̀tì wò ó parí o nítorí wípé ogun ìsìn fi ó disturb àwọn nǹkan tí mo fẹ́ sọ sórí TikTok mi ẹ lọ síbẹ̀ bẹ́ẹ̀ bá sì ti ń wo fídíò yìí ẹ máa subscribe ẹ máa like ẹ máa comment kò gbowó kò gbòbì lọ́wọ́ yín iye dátà tẹ́ fi wò lórí ibi náà lẹ́ fi wò lórí ọ̀hún ẹ jọ ń torí Elédùmarè ẹ ò ní délé bòkú ọmọ ojú tẹ́ fi ń wò mí ẹ ò ní fi wò òkú ọmọ láṣẹ Èdùmarè ẹ̀mí àti yín náà ni o torí pé kí ni a kì í fọ̀rọ̀ pápá lọ ẹja ẹ wo bí ẹnìkan kì í fọ̀rọ̀ àná bìkú o wọn kì í fi bí òkú èmi àti yín ọ̀rọ̀ tá a mọ́wọ́ tá a mẹsẹ̀ aráyé ò ní fi lé wa lórí o láṣẹ Èdùmarè arábìnrin yìí sọ wípé abiyamọ nìyá òun ò ní bàbá òun nìkan nìyá òun bí kì í ṣe pé bàbá òun kú o bàbá òun ò kú o ó dàbí pé bàbá òun ò gbóyún òun lọ́wọ́ ìyá òun ìyá òun nìkan lòun mọ̀ nígbà tó òun gbọ́njú ìyá òun sì jẹ́ abiyamọ gidi tí máa ń kẹ́mọ tí máa ń gbá mọ́mọ́ mo sọ fún yín pé páàtì kan ní í ṣe tí sì parí rẹ̀ síbẹ̀ ẹ lọ wò lórí YouTube bí mo ṣe sọ fún yín ó ní pé nígbà tó wà ní tóun dé GS3 SS1 lòun ti join wọn ní bọ́dì yẹn girls school nìkan ni kò sọ́kùnrin ń bẹ̀ àmọ́ bóun bá ti dé láti school báyìí níyà àwọn ò mú inú kọ́ lọ́wọ́ wọn kàn máa fi yẹ̀ wò bóyá ọkùnrin ti bóun lájọṣepọ̀ ìsì máa ń dùn òun bákanbákan àti pé ìmọ̀ ń tọ̀nù orí òun bákanbákan eléyìí ó máa ń tọ̀nù orí òun gan pé òun ò understand pé àbí bí gbogbo àwọn ìyá ṣe ṣe sáwọn ọmọ wọn yòókù nìyẹn eléyìí wá fà á nígbà tóun wá dé school ẹ tó jọ ń sọ nǹkan kan fún yín o tí n bá ti school dé tọmọ school mi bá gbàgbé ìwé rẹ̀ sọ́wọ́ mi ìyá mi ò rí pé mo send ìwé ẹ̀ sí ẹ jọ̀ọ́ ìwọ tó bá ní single mother lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bímọ kan ẹ máa kíyèsí wọn ẹ má jẹ́ wọn ó ya wèrè pẹ̀lú ẹ̀ most of them tí wọ́n ti ń ní mental lórí tẹ́ẹ̀sì mọ̀ àìsíwájú àwọn ọlọ́mọ kan yẹn tọmọ wọn ti dàgbà tí wọn fọkàn mí yẹn wọ́n máa ń sọ pé àwọn ń ṣe àwọn ọmọ ìlú oore ni oore kọ́ lè ń ṣe àwọn ọmọ yìí ẹ̀ ń ní wọ́n lára ni ẹlòmíà tó ní ọmọ ẹ̀ lára títí jọjọ́ ògbéyàwó ọmọ ẹ̀ lẹ́yìn ọjọ́ ìgbéyàwó náà á tún máa lọ wọ ọmọ ẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá pẹ̀lẹ́ o mo ní wá wù ẹ́ ní o kò ní jókòó sílé ẹ̀ nígbà tí ọ̀rẹ́ tí ó jókòó tí ọ̀yọ̀kọ̀ sọ tó bí náà nù ẹ máa kíyèsí wọn bí èèyàn bá bímọ kan tó wà nílé ọkọ ó sì ṣe fìwé mọ́ sí àwọn ọlọ́mọ kan yẹn ọmọ mi kan ògùn náà kò ṣoṣo yìí ẹ wò ó ìfẹ́ sọ̀rọ̀ jù kán má ní níta àti ṣeun sọ lílé arábìnrin ní ìyá òun ó nù ọmọ ní no send ìwé sí nígbà míì tí n bá ń wọ ọyàn ojú ìyá mi ẹrú á sì máa bà mí ó ní ìyá òun bó ṣe máa ń yẹ òun wò nìyẹn ìgbà tóun délé ìwé ìjọ kan òun wá sọ fún favour ọ̀rẹ́ òun ni kì í sọmọ ilẹ̀ yìí kì í sọmọ Yorùbá mọ́ gbọ́ Yorùbá dáadáa wọ́n ní lápẹ́já ṣé omi náà máa ń ṣe fún ẹ sọ máa ń fọwọ́ sí ẹ nídìí ọwọ́ sí ẹ nídìí bíi ti báwo tí wọ́n ò bẹ́ẹ̀ ọkùnrin ti bẹ̀rẹ̀ lájọṣepọ̀ rí rárá o
wọn kì í gbà tó yàyà wọn bẹ̀rẹ̀ sí ń lo ẹyin, wọn kì í lo ẹyin sí wọn kàn fẹ́ ẹyin sí ẹ nídìí fòrò ra ẹyin wọn fẹ́ tì wọ́n rárá o ẹyin sí mi ń dìbì tìbò o rárá o ìyá mi a máa ṣe fẹ́ mi tí n bá ti dé láti ilé ìwé báyìí ìyá mi ò ní kí n sùn gbalaja tí ó mọ̀ fọwọ́ kàn mí bóyá wọ́n ti bá mi lájọṣepọ̀ ò ní irú èwo nìyẹn ṣé o tí mọkùnrin ni mi ì tí mọkùnrin ss2 mo ṣì wá kò tiẹ̀ sọ̀rọ̀ ọkùnrin nínú ọkàn mi mọ̀ kó bẹ́ẹ̀ bí gbogbo ìyá ṣe ń ṣe sáwọn ọmọ wọn nù mo ṣe ní bí ìyá tèmi kì í ṣe bẹ́ẹ̀ fún mi o èmi sì ti mọkùnrin ìyá mi sì sọ pé ibo ló jókòó sí ibo ló bẹ̀rẹ̀ sí ìyá tiẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ ìyá mi ṣe bẹ́ẹ̀ ìyá tèmi á máa ṣe bẹ́ẹ̀ gan-an mọ̀ wò rí ìyá rẹ̀ ò fẹ́ kó gbádùn tí àwọn gbádùn náà tó bá ti mọkùnrin wọn ìjọ yẹn náà máa nà ẹ́ wọn ò ní ṣe bẹ́ẹ̀ fún ọ mọ́ tí n bá ti mọkùnrin ìjọ yẹn náà máa nà mí wọn ò ní ṣe bẹ́ẹ̀ fún mi mọ́ tó bá ti nà ẹ́ lẹ́ẹ̀kan tó mọ̀ pé ó ti mọkùnrin nìyẹn kò sí ní tó fẹ́ ṣe sí mọ́ wọn ò rán padà wàá lè bọ́ lọ́wọ́ wàhálà wọn èròǹgbà ọkọ mi kó tó sọ̀hún mo wò pé ṣe bẹ́ẹ̀ kan náà máa nà mí inú tèmi náà dùn mo ní mo fẹ́ mọkùnrin ó láwọn máa ń jáde àgbọ̀gbẹ́lẹ́ máa ń gbà jáde bọ̀ lábìrì lẹ́ máa ń wọ lábìrì wo làwọn wà àwọn tí wọ́n ń jáde ń tà wọ́n ní kì í má wò rí táwọn bá tún fẹ́ lọ àwọn amúmi dání àǹtí ṣeun ọjọ́ tó fẹ́ lọ ọmọ yìí bá pè mí àwọn aṣọ sínú báàgì àbá lọ nígbà tá a débẹ̀ àwọn ọkùnrin tó ń máa ṣúrọ̀ ló wà ń bẹ̀ ṣáwọn boyfriend nílé ẹ̀ náà má wò rí kìnìkan boyfriend ti ẹ̀ nìyẹn ń kálukú èmi nìkan ni ẹ̀ ní boyfriend àwọn ọkùnrin méjì náà náwọn láìkè mí bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ní kí n má gbà fún yẹn pé ìyẹn ní sáàmà nú wọn tó máa ń pè gbogbo nǹkan tó ń ṣe pé ìyẹn ní kí n gbà fún ìyẹn ò mú gbà fún ó dàgbà jù mí lọ dáadáa tó ní irun gbọ̀n big boy ṣé wọ́n ti níyàwó ni kí ló kàn yín pẹ̀lú wọn níyàwó bí wọn níyàwó àwọn boyfriend tàbí nìyẹn ibi níbi tá a wà flat ni wọ́n play orin oníkàlùkù ṣayé ẹ̀ oníkàlùkù yàrá tó wà ń bí ó tó 4 sí 5 duplet ni wọ́n jó wọ́n ṣe gbogbo wọn kálukú kàn gbéra wọn lọ sub cs ni bọ̀ máa yẹn ó yà pé òun ló gbalẹ̀ yẹn ó ṣáà ṣe kínní alfa mo ní èmi ò mọkùnrin yẹn rí ìṣe rí ó bá ní òun máa kọ́ mi mo ní yá mi ò gbọ́dọ̀ mọ̀ mo bá ṣe explain gbogbo bí yàmi ṣe mọ́ ṣe fún mi ló bá ní òkè òun ní solution sí tí mo sì máa gbádùn bó o ní ó ní fúrọ́ mi lòun ò mọ̀ tó kó bọ̀ tóun ò mọ̀ dó mi dó mi fúrọ́ kẹ̀ ṣé kò ní nǹkan kan tó ṣe ó ní rárá ó ní ìyá mi ò ní dé fòrò mi ó ní ó bò mí nìkan ní ìyá mi ó dé ó ní kí n má wọrí ó ní tí màá ti ṣe káàkiri tó pé òun nìkan lòun ṣe fún mi ó ní kò níyàn ó ní wọ́n dẹ̀ máa tọ́jú mi mo ní bá fún mi lówó mọ́mì mi máa sọ̀rọ̀ mọ́mì mi máa mọ̀ ó ní wọ́n máa fi jẹ nǹkan tó bá wù ẹ́ wọ́n fi máa ra aṣọ tó bá wù ẹ́ tí má kà sọ sílé tí ẹ̀ ń bá rí nǹkan tí ì ṣe tèmi bẹ́ẹ̀ ó ní má wọrí má ra wíìgì fún ẹ̀ má dé má dùn school ṣé mo máa wáyé institution kíní kan ọmọ ọkùnrin níjọ́ náà tá a débẹ̀ ó sábà mi lájọṣepọ̀ ní fùrọ̀ dì mí ó dùn mí ó ní bó ṣe máa ń dùn yàn nìyẹn ó lo kíní ọ̀hún ó lọ ẹ̀sìn mọ́ tí ó lò lubricant ó lọ lubricant ó fi bá mi ó fi ṣe ó ṣàṣe pàṣẹ fún mi ní kó fi mí lẹ̀ ó ní àwọn máa ṣe lọ́njọ́ mi ó tẹ́kẹ̀ mi ó kí mi ó kì í sí mi ní orí pé mi dé ojú òbò rẹ tí ìyá rẹ máa ń wò gbogbo gbà àbálọ nígbà tá a débẹ̀ obìnrin mi lè pèsè ọmọkùnrin yẹn ti bá mi ó ti jábàálẹ̀ mi mo sọ fọ́ọ̀rẹ́ mi pé bẹ́ẹ̀ ni mo ní but ojú òbò mi kọ́ náà já fòrò mi ni ọ̀rẹ́ mi ní kò sí bí tóun kì í dókó sí tòun fòrò yẹn náà máa ń dùn ó ní boyfriend tó ń wò yẹn bó ṣe ń dóun lójú ara tó ń dóun ní fòrò kò sí tóun fi ó ní mo tá à ń sọ yìí ss2 làwọn jọ wà ó ní sọ pé tí ìyá mi ò bá máa ti nǹkan bọ̀ mí ní fòrò mi ní lọ bá kí ni mo fẹ́ bi léèrè pé ṣé bí àṣẹ náà ṣe máa ń ṣe fún nìyẹn ó ní àmọ́ ìyá mi ló fà á tí mo fi lọ bá ó nígbà tí mo lọ bá ló fi ọkọ yé mi pé ìwọ̀n kì í ṣe bẹ́ẹ̀ yẹn pé ìyá àwọn kì í ṣe bẹ́ẹ̀ fún òun o pé ìyá mi ló mọ ibi tán ti rí nǹkan tí wọ́n rí o àǹtí ṣeun bí màá ṣe bá mi sọ̀rọ̀ fúrọ̀ nìyẹn ìgbà tó yá à ń lọ bẹ̀ ó ti wá ti pa àdíjọ́ ń ṣe fúrọ̀ yẹn ló máa ti bá mi ṣe kò dójú ara mi lẹ́yìn pé ó fẹ́ lá mi lójú ara kò dójú ara mi fúrọ̀ mi náà ìṣèmọ̀ ńlá fúrọ̀ mi náà ló ṣe ó kọ́ mi lóríṣiríṣi débi kó ti wá gbádùn mọ́ mi nígbà tẹ́mi kan ṣe tán nílé ìwé girama tá a ṣe tán tí mo ti lọ lé tí bá ti ń lọ mo ti kò sí wíìgì tí mi ò ní kò sí kí tí máa yẹ òkè rà fún mi kò dẹ̀ sí pásítà kí n lọ a máa bribe àwọn security ni a máa lọ ìwọ tó mọ̀ rẹ wà tó wà ní hostel no she's safe ẹ máa yọjú sí wọn
ìyá mi máa ń wá o. Ìyá mi ti wá kan rí níjọ́gbà kan, wọ́n ti débẹ̀ àwọn òṣìṣẹ́ nínú school. Nígbà tó máa ṣe bó làwọn wà, bó làwọn ṣe kíní kan, àwọn ní fóònù. Secretary ló pè pé ó yà pé ìyá kan nínú yín ti wá o. Wọ́n ní okay, ẹ má worry. Àwọn guys yẹn wọ́n fi mọ́tò gbá àwọn pew. Ó jẹ́ àwọn oníbọ̀ ni àwọn sáré lọ sínú library. Wọ́n ní wọ́n ti lọ wo library. Ní library làwọn wà. Wípé àwọn máa ń bọ́ síbẹ̀. Àwọn sáà wà rọ́wọ́ rẹ̀ kan pa ẹnu school làwọn wà. Àwọn sáà parọ́ kan àti ṣeun. Ìyá wọn rí wọn báyìí. Okay. Ayò gbà ìyá wọn ni kò bá ní kó tún ṣóbò wọn nínú school yẹn kó yẹ̀ wọn wò bóyá ọkùnrin sí mọ̀ bí wọ́n ti mọ ọkùnrin rí. Torí iṣẹ́ ìyá wọn nìyẹn kó máa yẹ̀ wọn wò bí wọ́n ti mọ ọkùnrin rí. Kò fẹ́ anything bẹ́ẹ̀ yẹn títí tó ń wá institution. Ìgbà tó ń wá institution ìyá wọn ṣe tó ń fi wọ 300 level ìyá wọn fi ya abẹ́ òun wò kóun tó sọ fún wọn pé ìgbà tó ń wọ pé mọ́mì oúnjẹ wọn pé kóun kan máa fi ṣe fún wọn because ìgbà tó ń wá institution tó sọ pé òun ò ṣe mọ́ ìyá wọn tó ń sunkún ni ẹkún ni ìyá wọn máa blackmail òun pẹ̀lẹ́kún ni àwọn ọmọ yìí kí tí mo dé sọ fún ìtara ẹni o títí jẹ ẹsẹ̀ ìgbà tó ń wá dé 300 level wọn ni mọ́mì nǹkan tẹ́ ń ṣe yìí ẹ fi ń hot òun ni tẹ́ bá jẹ́ sọ́ra òun máa gbóyún wálé wá báyìí. Bẹ́ẹ̀ ni àwọn tí wàá dúró gbogbo ìgbà yìí ó ń lọ bí ọdún 5 ọkùnrin ò bá òun sùn ní ojú òbò òun rí fúrọ́ ni. Ó ti wá dùn mọ́ òun débi pé nígbà tí àwọn ọkùnrin tó ń fi ọkùnrin sílẹ̀ tó ń tún upgrade ọkùnrin tó ń tún pàdé òun tó ń dojú sí fúrọ̀ wá ń bí o fúrọ̀ òun ló mọ̀ ọdún tí tá a máa fi ṣe wedding o ìyá mi kò dẹ̀ mọ̀ pé mi tí mo ti mọ ọkùnrin o. Bẹ́ẹ̀ ni ọdún máa yẹn ti ó má rìn ni o ṣe sọ pé ó jù wá lọ dáadáa so bẹ́ẹ̀ ìyàwó kejì bẹ́ẹ̀ ó ṣàti kò ṣàráyè bẹ́ẹ̀ ìyàwó yẹn ti wá mọ̀ ní I don't know kò ṣàráyè mọ̀ òun náà ti move on ẹ mọ̀ ogún ọmọdún ò lè ṣeré fún ogún ọdún bọ́dẹ̀ tí àwọn ọmọ kékeré mi tó tún nínú school yẹn tó tún fresher tó tún mú lọ bẹ̀ ni o. Ó ní àǹtí ṣeun ọmọkùnrin kan ṣáà ló ń fẹ́ òun nínú church ìyá àwọn onígbọ̀dọ̀ bá ìyá àwọn ṣáà ní òkè wọ́n ṣàṣe ogbẹ́ wọn ní kó ń fẹ́ ìgbà tó ń fẹ́ ọmọkùnrin yìí ó ń bọ̀ ó jìs virgin òun ló jábàálẹ̀ òun you are a virgin ni ẹ́ virgin ni ẹ́ kí ni kò ní ìyá òun dùn òun rí virgin tọ̀ kò wá sí ọmọbìnrin báwọn ọkùnrin sí báwọn sùn ní ojú ara tó kò ní dùn mọ́ òun kò sí bó ti báwọn sùn lójú ara tó kò ní dùn mọ́ òun. Àmọ́ tá a bá ti ń bára wa lájọṣepọ̀ nígbẹ́ máa ń kánlẹ̀ tí bá ìbáṣepọ̀ yẹn ó ní agbára gan ó lágbára gan tó bá fẹ́ lájọṣepọ̀ mo gbọ́dọ̀ ní kó fún mi ní some minutes kí n lọ tọ́lẹ́tì kí n lọ gbin bí mo fẹ́ yàgbẹ́ kí n gbin kí n dẹ̀ mú cotton bud kí n ti bójú ara mi kí n fi clean dáadáa. Bí bẹ́ẹ̀ kọ́ tá a bá ti ń bára wa lájọṣepọ̀ ìgbẹ́ á máa kánlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àwọn tó bá ti ní experience rẹ̀ wọ́n á máa sọ fún yín pé òótọ́ ni. Tá a bá ti ń lájọṣepọ̀ báyìí ìgbẹ́ á máa kánlẹ̀ àwọn tó ti ní experience rẹ̀ wọ́n á máa sọ fún yín pé òótọ́ ni. Kódà ní ìgbà míì màá mú òwú màá ràǹjẹ màá fi sójú ara màá fi sí ihò dí mi àmọ́ kò sí ibùdó bá mi lájọṣepọ̀ rẹ̀ tí mo máa ń dà. Ó wá dijọ́ kan mo wá sọ fún pé kó jọ ó wá ní kí ló tí mò ń jàgbẹ́ tó pé tí a bá ti ní àjọṣepọ̀ kí ni best friend máa ń stay pẹ̀lú fún gbẹ̀. This guy innocent ayé ni kódà kò sí pé ọmọkùnrin yìí wá fẹ́ jìn kò wá fẹ́ jìn níyàwó fortunately kò kàn jẹ́ virgin ni we dey appreciate it. We don't even talk about you are a virgin you are not a virgin we don't talk about it because kò ń ṣọmọ kò wá nǹkan bẹ́ẹ̀ yẹn ó kàn fẹ́ ìyàwó gidi. Àǹtí ṣeun lẹ́yìn ìgbà yẹn ó ní ká lọ sí hospital mo ò fẹ́ tẹ̀lé lọ lẹ́tẹ̀lẹ̀ àjọ lọ wọ́n jẹ́ kó yé pé wọ́n bẹ̀rẹ̀ lọ́nà pé ṣé mo ti ní ìbálòpọ̀ inú fùrọ̀ rí ni pé abẹ́ mi yẹn pé ó máa nídìí àwọn kankan wọ́n fún mi láwọn oògùn kan àwọn antibiotics kan wọ́n fún mi láwọn oríṣiríṣi oògùn kan kíní kan mind you mo ti bímọ kan o mo ti padà torí mo ṣe dìsẹ́dì báyìí tó àṣẹ bẹ́ẹ̀ mo ti fẹ́ mo fi lóyún
so nígbà yẹn ó dòbẹ̀yà torí oyún yẹn ni. So ìgbà tá mo tún wá bímọ tán kíní yóò tún wá stop ní ìbálòpọ̀ wa kò stop. So àbára wa sùn nígbà tí mi ti lóyún. Ìgbà tí mo ti lóyún mo àṣẹ wedding kò tí pọ̀ sí kan àmọ́ lóyún náà ní kíní yẹn ó dòbẹ̀yà torí oyún ni. So à ń gbà mọ́ra bẹ́ẹ̀ bèbí ti mọ nǹkan tó fà. Lẹ́yìn ìgbà yẹn la wá lọ sí hospital nígbà tí mo bímọ tán pẹ́ la lọ sí hospital wọ́n á sọ fún pé bí mo ti ní ìbálòpọ̀ oníhòòdì rí. Mo wá sọ fún ẹni pé something like that. Ọkọ mi dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mi ìgbádùn ìbálòpọ̀ mi àti ẹ̀ o tó pé ń gbà mí gan tọkọ mi ò bá sí nílé mo lè mú candle gbà mí má ti bọ̀ra mi ní òdì má ti gé òwú tó wà níbi ẹni ẹ má jẹ́ sọ bó ṣe ń ṣe òwú ẹ̀yìn èèyàn pé àwọn máa fi kọ́ ẹ wo táwọn bá ti kọ̀ kọ́dọ̀mù bọ̀ kí nìyẹn bá táwọn bá ti àwọn máa fi sí òdì àwọn máa fi sí ẹni pé àwọn bára wọn sí àwọn máa fi sí táwọn máa fi dà bẹ́ẹ̀ ni kó tẹ̀gbà táwọn wà nínú oyún àwọn máa ṣe so táwọn fi ń sustain ara wọn nìyẹn so kàrí kí nìyẹn tó máa kó máa san pé kìí kọ owó tó ń wọ́sìn sí ni torí àwọn ṣe máa ń bára wọn ṣerú eré yẹn gbà táwọn wá dé hospital náà wá béèrè lọ́wọ́ àwọn sọ pé bẹ́ẹ̀ ni ọkọ̀ àwọn jẹ́ wà ń bẹ táìmù yẹn wọn ní láti parọ́ mọ́ because wọ́n ní láti ṣe àwọn kankan fáwọn wọn ní bó ṣe wà ní pé wọ́n máa fún àwọn fáwọn ní treatment wọ́n ṣàṣe wọ́n check ìbẹ̀wò wọ́n ní kò yá ó kọ̀ ti slacking so wọ́n wá fún mi ní àwọn nǹkan tí màá máa fi rá tí màá máa ṣe ọkọ mi bá ní wọ́n máa sọ pé tí ó fi lè báàdì tó bẹ́ẹ̀ yẹn how long have you been doing it? I just want to know. ọkọ mi ní how long have you been doing it? ìwìdí ọkọ pastor ọkọ mọ́mì mi ọkọ òun á jókòó wọn á bí mi lè request mi ń sọ̀rọ̀ bí tí mo jókòó sí ìyá mi ní pé but she's a virgin ó ní I know she's a virgin àmọ́ ìwìdí ọmọ yín ni wọ́n ń bọ́ ọmọ yín sùn ọmọ yín ò ń ṣe virgin kò jẹ́ kán bò sí lójú ara ni ihò díẹ̀ wọ́n ti bàjẹ́ débi pé ẹbí lèrè kò lè gbin kígbe má jàbọ̀ ẹ mọ iye ọdún tó fi domi ní ihò díṣà gbogbo ayé station type mi ihò díná fi ń domi mo ṣe tán bẹ́ẹ̀ but just because I want to satisfy my mother mo fẹ́ kó jẹ́ pé virgin mo fẹ́ gbẹ̀dẹ̀ sílé ọkọ tí bá pàdé bá ní pé òun lè domi ní ihò dì à ní fẹ́ ra wa mo pàdé àwọn ọkùnrin ẹlòmíì báyìí okú ẹ̀ tóbi èmi ni mò ń kọ́ bó ṣe ń dówó dì ẹlòmíì báyìí níyàwó sílé bí a fẹ́ déètì ara wa tó wà ní bá mi sùn ní òdì ò lè déètì mi ṣáyé ọ̀tá mi dá ni àbáyé mi dá àbúbàjẹ́ ó ní bọ́n ṣe ń ṣe nìyẹn nígbà tó wá yá tó wá rojọ́ pásítọ̀ sọ̀rọ̀ ìwọ ọmọ dikines ìwọ kílé kan ní ìgbà kan òun wá pọ́ìntì sí mọ́mí òun pé mọ́mí òun ní kí wọ́n bi léèrè òun wá explain nǹkan tó ṣẹlẹ̀ bí àwọn ṣe máa ń tọ́ bọ̀ òun lójú ara bóyá òun ti mọ ọkùnrin òun wá sọ fún wọn mọ́mí òun wá sunkún pé kíní kan pé ṣé nǹkan tó ń ṣe oṣù kò dá ni see let me tell you something dandan kó ní kó create virgin lọ sílé ọkọ dandan kó ní kó mọ̀ rẹ jẹ́ virgin lọ́lé ọkọ àmọ́ train ni dandan kó ní kó train virgin but train ni ọmọ tó máa wúlò fúnra rẹ̀ tó máa wúlò fún òbí once tọmọ yẹn bá ti clock 18 èmi máa sọ pé 19 I don't like 18 that 18 something I don't like it but once you clock 19 as my female child I will let you know but if you must have sex please use condom tí o bá yẹ dédé kó o fẹ́ dóko jọ̀ọ́ torí Ọlọ́run lo condom even àti 17 years àti máa sọ fún wọn pé o da condom da to prevent this not suppose sọ kó lọ dóko but you don't need to do it now you are still a teenager you are still a nigga but you are supposed to 19 years the next thing you should tell your child láti 15 years ó jẹ́ mọ̀ pé condom is very very important máa fojú sọ àwọn ọmọ yẹn but once it's 19 years tell her if she must do it let her use condom and use her brain fún láwọn ìrírí ayé kọ̀ọ̀kan ọmọ 20 years ó wà HIV positive kò yìí ṣe pé bóyá tọrọ ẹ̀gẹ́ níbi okó dídó ló ti gbà nígbà tó di pé ẹ jẹ́ kó yé wọn the useful of condom everything you want to tell your child kó má dòkó ni má dòkó má jẹ́ kí wọ́n bẹ́ẹ̀ sùn àwọn ti rí wípé ẹ̀rù ló ń bà yín now see what happen tó bá dún ẹni fúrò tó bá lẹ́ni ẹ bá ní HIV wọn náà wá kó tó bá ní hepatitis wá kó àwọn infection kan wà tí ẹni ní ìsìn pé kò kí ń lọ mo sọ fún gbogbo yín ẹ jọ̀ọ́ nítorí Elédùmarè ẹ tọ́ àwọn ọmọ yín kó lè bá fún yín ní ìsinmi wọ́n yanjú ọ̀rọ̀ yìí o ọkọ òun sì dáríjì òun àmọ́ kálọ́kọ̀ òun ò dáríjì òun níkọ́
ibo lòun ò bá wà lọ́jọ́ tèmi just because ìyá òun fẹ́ protect òun wọ́n jẹ́ fún un ní nǹkan tó jẹ́ pé òkè ní yẹn traumatize òun débi pé kóun tó wá sọ fọ́ọ̀rẹ́ òun yẹn ṣé bí ìyá àti ẹ̀ náà ṣe máa ń ṣe fún un ìyá òun ṣe bẹ́ẹ̀ fún òun tòun o ẹjọ́.